sí kankan nínú àwọn sẹlíbítì obìnrin tí ń ṣe fíìmù tí ń tí ì bá ya fíìmù rí ṣé Fúnkẹ́ Akíndélé ni yóò mọ bẹ̀ mí kí ni báyìí Sisi Èkó bá ń ya fíìmù o wá bá ń ya fíìmù o tí n bá kàyé fíìmù èmi àti Fúnkẹ́ Akíndélé ti ṣe wàláì ló ti tó 8 tí mo ti bá Fúnkẹ́ Akíndélé ṣe ṣé Tóyìn Abraham ni pé Tóyìn Amákùnrin ń jẹ́ tẹ́lẹ̀ kó tó wá di Tóyìn Abraham kó tó wá fàjẹ́ wọlé sí lẹ́yìn fíìmù tí mo ti bá Tóyìn Abraham ṣe yóò ti tó 12 ó ti ẹni kan tá a ṣe ń gbà kan tí mo sọ ọmọ rẹ̀ mo kàn sáà mú yan rẹ̀ nù fíìmù ní mo kàn sáà mú yan rẹ̀ ní láì ṣe ire mo mú yan rẹ̀ tẹ́ pé gbogbo orí ọyàn rẹ̀ fẹ́ jásin lẹ́nu fíìmù ó ti ẹ̀sùn wá ní kan tá a tún ṣe lẹ́yìn èèyàn tó jẹ́ pé mo kàn ṣèyí ọkọ rẹ̀ nù fíìmù mo ṣèyí akọ́lá nù fíìmù mo kàn sáà ń fọ téètì rẹ̀ nù fíìmù ni mo kàn sáà ń fọ téètì rẹ̀ ni jẹ́ pé Tóyìn Abraham gan ní Sisi Èkó eléyìí àgbà tírẹ̀sì ni gbogbo ẹ̀ kàn wá jẹ́ pé kí n má ti sùn lójú oorun lójú àlá mi báyìí ni nǹkan máa lálàrí gbogbo wọn ní ẹ máa bá wọn ṣe fíìmù lójú oorun ẹ máa bá wọn ṣe fíìmù lójú àlá ojú oorun nìkan làwọn kan ti máa ń ṣe fíìmù ni ojú oorun mo ti máa ń bá Fúnkẹ́ Akíndélé ṣe fíìmù gbogbo fíìmù tí mo ṣe náà àti ti Tóyìn Amákùn náà lójú oorun lójú àlá la ti ń ṣe ọlọ́run kan ṣàánú yàn ni wọ́n lè jẹ́ pé àwọn átírẹ́sì ojú oorun olúlu ẹ̀ fẹ́ máa ṣe kí